ìjà burúkú fẹ́ ṣẹlẹ̀ láàrin Àtíkù àti Peter Obi. ẹni tó bá mọ ibi tí ọ̀rọ̀ yóò padà já sí ọ̀tá ọlọ́rọ̀ ni yóò máa jẹ́ o, nítorí ọ̀tọ̀ ni ibi tí ọlọ́rọ̀ yóò fẹ́ kí ọ̀rọ̀ já sí, ọ̀tọ̀ ni ibi tí ọ̀rọ̀ sì máa ń já sí. ní ọ̀pọ̀ ìgbà ibi tí ọlọ́rọ̀ fẹ́ kí kinní náà já sí kọ́ ni yóò já sí o. ẹni bá ti wá mọ ibi tí ọ̀rọ̀ náà ń lọ tó bá sọ fún ọlọ́rọ̀, ìbínú ọlọ́rọ̀ ló ń wá yẹn o. nínú ẹgbẹ́ ADC tí Àtíkù Abubakar wà yìí, tí Peter Obi wà yìí, tí Rotimi Amaechi wà yìí, tí Nasiru El-Rufai wà yìí, kò jọ pé ẹ̀mí ẹgbẹ́ náà lè gùn o. àfi bí àbíkú tí wọ́n sọ ní má lọ mọ́, ta ló sọ fún àwọn tó bíi pé ọmọ náà ò tún ní padà lọ. ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí fojú mímu hàn, nǹkan ti ń kán nínú ẹgbẹ́ ADC yìí. àwọn tó sì ti mọ̀ mọ̀, àwọn tí kò mọ̀ nìkan ni kò tí ì mọ̀ pé nǹkan ń kán. èyí tó wá burú ni pé bí kì í bá wá ṣe pé àwọn aṣáájú ẹgbẹ́ náà tètè wá nǹkan ṣe sí i, àfàìmọ̀ kí gbogbo àlámọ̀rí wọn má kú sọ́nà bí èéfín. ẹgbẹ́ ADC ń múra láti gbàjọba lọ́wọ́ Tinubu ni. wọ́n ní kò ṣe ìjọba náà dáadáa. kò sì sí ohun tó burú nínú èyí rárá o. ṣùgbọ́n ojú ogun ńlá ni àwọn ọmọ ẹgbẹ́ náà ń lọ yìí. ẹni tí yóò bá sì ja irú ogun bẹ́ẹ̀, àfi kí àwọn ọmọ ẹgbẹ́ wọn wà níṣọ̀kan. má jiyàn láfàwọ́dá. àmọ́ bí Balógun bá ń sọ̀rọ̀ tí Jagunná ní kó jókòó jẹ́, àwọn ọ̀tá ti rẹ́yìn ogun nìyẹn o. bẹ́ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ADC báyìí nìyẹn. bí nǹkan ti rí báyìí, Àtíkù ní ADC, ADC ní Àtíkù, àwọn tó kù ń bá wọn kúnjọ lásán ni. gbogbo èyí tí Peter Obi ń ṣe nínú ẹgbẹ́ náà báyìí, nínú pákápáká làwọn ti yọrí ni. òun kàn wá ibi tí yóò bá jáde ni, níbi tí yóò ti lè du ipò ààrẹ. àmọ́ kò sẹ́ni tí yóò wọ gbódù lẹ́yìn Olúwo. Obi yóò dupò ààrẹ nínú ADC bí Àtíkù bá fọwọ́ sí i ni. bí Àtíkù kò bá ti fọwọ́ sí i, yẹ̀pẹ̀ tí alákàn bá wà ní o kì í rójú ráyè kó fi kọ́lé. ìdí tí yóò fi rí bẹ́ẹ̀ ni pé Àtíkù ló ní ADC. kò sì sẹ́ni tí yóò wọlé lẹ́yìn baálé ilé àfi olè nìkan. ní àkókò tí a wà yìí, ìnáwó àti ètò ń lọ burúkú nínú ẹgbẹ́ náà. àmọ́ kò sẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà pé òun tí ìná kọ́bọ̀ kan àfi Àtíkù nìkan o. Àtíkù ló ń náwó ẹgbẹ́ náà ní gbogbo ìgbà tí ìnáwó bá sì ti yọjú ló ń fàyà di. owó náà sì pọ̀ kì í ṣe kékeré rárá. níbi tí ìṣòro sì ti bẹ̀rẹ̀ rèé, nítorí nígbà tí Àtíkù bá ń náwó tí Obi ò ná, agbọ́mọjó lọmọ ń mojú. iṣẹ́ tọ́rọ́ ìdọ̀bálẹ̀ méjìlá ò lè ṣe é kó dáa. Àtíkù tí àwọn èèyàn ń gba owó lọ́wọ́ ẹ̀ náà ni wọn yóò mọ̀ o. níbi tí ìnáwó ti bẹ̀rẹ̀ ní ìgbà tí àwọn tí wọ́n ní ẹgbẹ́ náà tẹ́lẹ̀ fẹ́ gbé e lé wọn lọ́wọ́. oríṣiríṣi àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n gba owó gidi. kì í ṣe pé wọ́n kàn déédéé gbé ADC sílẹ̀ fáwọn èèyàn tuntun náà. púpọ̀ nínú wọn gba owó ni. bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́jẹ́ fún wọn pé tí nǹkan bá ṣẹnu re o, ipò pàtàkì bíi mínísítà, bíi olùdámọ̀ràn ńlá ni wọ́n yóò fi púpọ̀ nínú wọn sí. lẹ́yìn ìnáwó eléyìí ló kan bí wọn yóò ṣe gbé ẹgbẹ́ náà dúró ní àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú àdúgbò gbogbo. nítorí pé ikú ọmọdé kì í ṣe àkọ́kọ́ pa àjẹ́. Àtíkù ti mọ gbogbo kinní yìí láti ọjọ́ tó pẹ́, bó sì tilẹ̀ jẹ́ pé ADC kò ní ìjókòó tàbí ibi ìdúró tàbí ọ́fíìsì ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Àtíkù ló bẹ̀rẹ̀ sí náwó láti gbé ẹgbẹ́ náà dìde ní ìpínlẹ̀ gbogbo. nígbà tó sì jẹ́ kò síbi tí òun kò léèyàn sí ní gbogbo Nàìjíríà. bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ òṣèlú, òun náà ló ń ránṣẹ́ sí gbogbo àwọn tí wọn yóò dá ADC sílẹ̀ ní ìpínlẹ̀ àti agbègbè wọn, tàbí àwọn tí yóò tún èyí tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ ṣe. ọ̀pọ̀ agbègbè ló jẹ́ àwọn alága tuntun, àwọn ìgbìmọ̀ adarí tuntun ló ń yàn fún wọn níbẹ̀, tó sì jẹ́ àwọn èèyàn wọn Àtíkù ní gbogbo wọn. nígbà tí èèyàn bá wo àwọn adarí ẹgbẹ́ ADC tuntun yìí náà, láti orí alága wọn títí dórí àwọn ọmọ ìgbìmọ̀ 25 tó wà níbẹ̀, àwọn èèyàn Àtíkù tó 20 níbẹ̀ dáadáa. ààyè ẹyọ kan ni wọ́n sì fi sílẹ̀ fún Peter Obi láti fi ẹni tó bá fẹ́ sí i. yẹn náà sì ni akọ̀wé súré pẹgbẹ́. èèyàn Àtíkù ní alága ADC, èèyàn David Mark. Àtíkù ló sì mú wá. ẹni tó bá rántí dáadáa, nígbà tí Bọ̀dé George
ń fi àìdùnnú ẹ̀ hàn sí rírọ́ táwọn Àtíkù ń rọ́ lọ sínú ADC. Ó ní David Mark ló dá wàhálà inú ẹgbẹ́ PDP sílẹ̀ nítorí òun ló ṣètò ìpàdé gbogbogbò ẹgbẹ́ tó di wàhálà níbi tí wọ́n ti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí lé Peter Obi dànù tí wọ́n sì já Nyesom Wike bọ́ sílẹ̀ tí wọ́n wá ní Àtíkù ló wọlé. Ìyẹn ni pé láti ọdún 2022 ni David Mark ti ń ṣiṣẹ́ pé kí Àtíkù di ààrẹ, bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà mọ̀ pé ètò tí PDP ń tẹ̀lé kò fààyè gba kí ọmọ ilẹ̀ Haúsá kan ṣe ààrẹ tán kí ọmọ ilẹ̀ Haúsá míì tún bọ́ sí i. Àsìkò tí David Mark tó jẹ́ alága yẹ kó kìlọ̀ fún Àtíkù tàbí kó gbà á nímọ̀ràn kó má ṣe bẹ́ẹ̀. Òun fúnra ẹ̀ fẹ́ kí ọkùnrin náà di ààrẹ Nàìjíríà lẹ́yìn Buhari dandan. Nídìí èyí láti ọjọ́ pípẹ́ wá èèyàn Àtíkù ní alága ADC David Mark kò sì sóhun tẹ́nìkan lè ṣe sí i. Bẹ́ẹ̀ alága yìí ló lágbára jù nínú ẹgbẹ́ wọn lásìkò yìí. Lẹ́yìn òun ló sì kún akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ìyẹn Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Ràúfù ni akọ̀wé àgbà fún ẹgbẹ́ ADC. Ohun tí òun pẹ̀lú alága ẹgbẹ́ náà bá sì ṣe àṣeparí nìyẹn, nítorí kò sí ẹnìkan tó tún lágbára láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò ni. Ṣùgbọ́n Àtíkù ló lọ sílé Arẹ́gbẹ́ kò mọ kinní kan nípa ADC, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mọ̀ pé òun lè di akọ̀wé fẹ́gbẹ́ wọn tẹ́lẹ̀. Àtíkù ló lọ pè é wá tó sì sọ pé wọn yóò fún ní ipò pàtàkì nínú ẹgbẹ́ náà, àwọn yóò lè jọjà ìjà náà papọ̀ láti lè lé Tinubu lọ. Ìfà tẹjúmọ́ mi kó wò mí ire, ẹni tá a bá wádìí là á bá relé. Ẹni tí Arẹ́gbẹ́ bá dénú ADC ní Àtíkù, kò sì sí bó ṣe lè bá ẹlòmíì lọ ju Àtíkù lọ. Bẹ́ẹ̀ náà ni Dino Melaye, bẹ́ẹ̀ ni àwọn sàràkí nínú ADC tuntun yìí. Àtíkù ló wọ́ gbogbo wọn wá. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà nìkan kọ́ o, ọmọlẹ́yìn ẹ̀ ni gbogbo wọn ń ṣe. Òbí ò léèyàn nínú ADC o, màálù tí ò nírù lọ́rọ̀ ẹ àfi kí Ọlọ́run bá a lé e ṣin, nítorí béèyàn ò bá lẹ́ni nígbìmọ̀ tó bá rojọ́ ààrẹ ẹ̀bi ni wọ́n ń jẹ o. Bẹ́ẹ̀ Òbí fẹ́ di ààrẹ Nàìjíríà, ó ti sọ láìmọye ìgbà pé kò sí ìdí kankan tí òun fẹ́ bá wọn ṣe ẹgbẹ́ alájọṣepọ̀ ADC yìí ju kú òun du ipò ààrẹ lọ. Àmọ́ gbogbo iṣẹ́ tí Àtíkù ń ṣe yìí, gbogbo owó tí Àtíkù ń ná yìí, kò jọ pé òun náà ń ṣe gbogbo eléyìí torí àti wá wòran o. Òun ṣe láti wá du ipò ààrẹ yìí kan náà ni. Ìyẹn ni pé ohun tí Àtíkù ń fẹ́ náà l'Òbí ń fẹ́. Paríparí ẹ̀ sì ni pé ohun tí Àtíkù ń sọ l'Òbí náà ń sọ. Àtíkù ní òun bọ̀ wá lo sáà ẹyọ kan péré ni, pé òun ò ní lo sáà méjì. Bóun bá ti lo sáà kan náà tán lòun yóò gbéjọba fáwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn òun. Nǹkan kan náà ni Òbí sì ń sọ o, ohun tó ń sọ gan nìyẹn. Ó ní sáà kan náà péré lòun yóò lò. Ó ní ó sì dá òun lójú pé láàrin ọdún 4 péré náà òun yóò yí Nàìjíríà padà débi pé orúkọ òun ò ní parẹ́ mọ́ láé. Olóṣèlú làwọn méjèèjì o, kò sì sẹ́ni tó ṣe é gbàgbọ́ nínú wọn torí kò sígbà tọ́rọ̀ olóṣèlú kò lè yí padà, pàápàá ní Nàìjíríà ti wà níbí. Àmọ́ òkè gíga lọ̀rọ̀ yìí o, ẹni tí yóò dé òkè yóò kọ́ gùn náà. Bí Òbí bá fẹ́ di ààrẹ tí yóò lo sáà kan, ẹgbẹ́ òṣèlú kan ni yóò fi ṣe bẹ́ẹ̀ o. Àmọ́ ìpòrúru ọkàn wà fún un. Ṣé inú ADC ni kó lọ ni àbí Labour ni kó dúró sí, àbí kó máa lọ sínú PDP tí wọ́n ti ń ṣẹ́wọ́ sí? Ní gbogbo ibi tó bá yú sí làwọn ọ̀tá ti ń dúró dè ṣá o. Nínú ẹgbẹ́ Labour, ohun tí wọ́n ń wò ní kí Peter Obi ní òun ti dé sínú ADC kí wọ́n sì yọ́ dànù lẹ́ẹ̀kan. Bó bá sì wà nínú Labour yìí náà, wọ́n ti múra láti fojú ẹ̀rí màbo. Nyesom Wike, mínísítà ìlú Àbújá nì, ti bá Julius Abure tí í ṣe olórí ẹgbẹ́ Labour ṣèpàdé kan nílùú Àbújá láìpẹ́ yìí. Ohun tó sì dájú ni pé bí Òbí bá jáde lórúkọ ẹgbẹ́ Labour, Wike ni yóò ti inú ẹgbẹ́ PDP tó lóun wà gbé èèyàn míì dìde nínú Labour tí yóò náwó nára títí tí ipò náà yóò fi já mọ́ ẹni tí wọ́n bá gbé dìde lọ́wọ́. Àwọn náà ni wọn yóò sì tún ṣọ̀nà bí ìyẹn ò ṣe ní wọlé lásìkò ìbò gbogbogbò, tàbí kí ìbò kù gẹ́gẹ́rẹ́ kó ní òun juwọ́ sílẹ̀ fún olórí ìjọba Nàìjíríà Aṣíwájú Bọ́lá Tinubu nítorí òun láìkí bó ṣe ń ṣèjọba. Bó bá sì wá jẹ́ inú PDP tí wọ́n ti ń wá Òbí yìí náà ló padà lọ, Wike ti tún ń dúró dè níbẹ̀ náà. Kódà
Wike fúnra ẹ̀ lè dìde kó ní òun yóò díje dupò náà ni wọn yóò bá jọ fà á pẹ̀lú Obi. Wike yóò sì ná gbogbo owó tó ní débi pé yóò padà wọlé tí yóò sì ní òun ò lè dupò pẹ̀lú ọ̀gá òun faramọ́ kó máa ṣe ìjọba ẹ̀ lọ. Ìyẹn ló ṣe jẹ́ ADC nìkan ló ṣúwọ̀ fún Obi jù bó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ du ipò ààrẹ. Àmọ́ níbi tí òun àti Àtíkù yóò ti gbéná wojú ara wọn nìyẹn o. Nítorí gbogbo ìmúra Àtíkù òun náà fẹ́ du ipò ààrẹ ni o. Bí kò bá sì dupò ààrẹ tó bá jẹ́ ẹlòmíì ni yóò gbé e fún, òun náà ni yóò fa onítọ̀hún kalẹ̀. Ó sì ṣeé ṣe kó má jẹ́ Obi rárá. Obi náà mọ̀ bẹ́ẹ̀ o. Òun náà sì rin ìrìn náà láàrin àwọn kọ̀ọ̀kan tí wọn kò fẹ́ kí Àtíkù du ipò tó jẹ́ Obi gan ni wọ́n fẹ́. Ìyẹn nínú ADC yìí kan náà. Ohun tó sì fẹ́ dìjà gan nìyẹn. Bí àwọn kan ti ń gbáríjọ sẹ́yìn Àtíkù, bẹ́ẹ̀ làwọn kan náà ń fẹ́ gbárajọ sẹ́yìn Obi bó bá ti lè náwó tó sì lè ṣáájú dáadáa. Àmọ́ ṣé Obi yóò lè gba kinní náà lọ́wọ́ Àtíkù báyìí ṣá? Ìjà náà yóò pọ̀ o. Ológbò tó lóun yóò pa àgùntàn jẹ ni. Kò sẹ́nìkan tí yóò sùn nínú gbogbo ilé náà. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ọ̀rọ̀ inú ADC àti Peter Obi pẹ̀lú Àtíkù yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.